Hello everyone, welcome to Toyeen Talks. Wow, DKY, gbogbo wa mọ̀ DKY, Kolawole Adenuga, ó jáde fún Mama Eszabod. Mama Eszabod ti serve ẹ̀ náà lánàá, so òun náà wá fẹ́ wá, ó fẹ́ ní kí Mama collect. Nǹkan tó sọ ni ó ní if you serve me, you collect. So òun náà wá ń serve Mama right now. Ẹ jẹ́ ká jọ gbọ́ DKY. So ọ̀nà méjì ni. This is the first part. Màá gbé second one wá immediately till it bad drop. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. With the flagging son. Me too. Be 15 minutes of your show, Moshiwo, no? Me too. Show it on me. 15 minutes of that show, Moshiwo. Me too. Full show. Yeah, move as what you say. 15 minutes of the show, Moshiwo. Me too. Wotoku. Mo rí pé ó ń sọ̀rọ̀ mi. DKY, can you believe other making okay. All right, no. I mentioned her name for matter. I'm a blog. Mo need to like blogger in me. So, my mention her name for matter. What the report me only comment, me only reply the message with my profile name. Dari Àbáyọ̀mí akaba ọgbẹ́rù rẹ bàbá o àlólúwa tó yà kẹ́ pẹ̀lú kẹ̀yìn lè rọ́nà gbègbà o Kẹ́hìndé Sàlàkọ̀ ńkọ́ àní bàbá bá yín gbẹ́rù yín bàbá o Adédèyí ọmọ níyì Naija Bite. Talk about no sorrow. Apparently she had the show last night. Over boost the ego. Issue of London. Only má dárúkọ ẹ̀ mọ́. Àbí kí lẹ ṣe kí dárúkọ ẹ̀ bí wọ́n mi ò. Issue of London. So wà okay àbí kí dárúkọ ẹ̀. Ẹ jẹ́ kí n gbọ́. Ṣé n dá ẹ́? Má dárúkọ ẹ̀ okay. Okay. Now. Tọ́kù bọ́ bá síta lánàá. Wọ́n ṣe chat. Over boost ego. Issue of London. Of course gbogbo Tọ́kù bọ́ ó dàbọ̀ ọ̀rọ̀ Tóyìn Onígbìn ni. Tóyìn Onígbìn sọ pé àwọn bò àṣírí ni. Àwọn mọ òtítọ́. Gbogbo wọn mọ òtítọ́ ń bò àṣírí ni. Tòkunbọ̀ mọ òtítọ́. Ṣé if Sibaliko Ọmọye send the video sí mi which I will ask ẹ̀yin Ọmọye àbí ẹ̀yin tẹ́ bá wà bẹ́ẹ̀ ẹ send the video sí mi tí Tòkunbọ̀ ti gbé pa àbí wẹ̀rẹ̀ gbajúmọ̀ ní lọ́ba mi sẹ́dẹ̀ sí ẹ bá wà lórí wẹ̀rẹ̀ gbọ́ tí Tòkunbọ̀ ti pariwo náàsì ní sírù ṣe ojoojúmọ́ ló ń ṣiṣẹ́ ni níbo ló wà gbogbo tí Tòkunbọ̀ wèrè ti ṣépè fún náàsì tá à ń sọ tó fẹ́ tó wá ń pariwo tó ń kọrin olórí burúkú ni Tòkunbọ̀ kò táyé ẹ̀ tí ewu orí ẹ̀ tó fi ṣá mọ́ nìyẹn ewu orí ẹ̀ tó fi ṣá nìyẹn ewu orí ẹ̀ ẹ wò. Ìkan tí gbogbo agbárí èyí Tòkunbọ̀ ṣe fi jẹ nìyẹn àgbàlagbà tó máa rí òdodo ọ̀rọ̀ torí ìjẹkújẹ àtẹnujẹ tí ò ní sọ ayé wọn máa ń bàjẹ́ tọmọtọmọ ni àgbàlagbà àtẹnujẹ torí kan tó máa jẹ àwa bàyé ẹ̀jẹ̀ tọmọtọmọ ó ní Tòkunbọ̀ ayé Tòkunbọ̀ ti bàjẹ́ Tòkunbọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ kátẹ let's be honest ṣèbí tó kátẹ ó wá sí Amẹ́ríkà pẹ̀lú ọkọ ẹ̀ Tòkunbọ̀ àríbọ̀ ṣe welcome Issue of London l'Amẹ́ríkà àríbọ̀ ṣe welcome ẹ̀ àdèrè pé ó lọ hang out ó lọ jẹun ó hang out ó lọ wo views oríṣiríṣi olórí burúkú Tòkunbọ̀ òwò orí ghetto tí wọ́n lọ tọ́lá ní bá mi sẹ́ndẹ̀ rúdà tọ́lá ní ìwọ orí ghetto tí wọ́n lọ ní bá mi wá wáṣọ ẹ̀wẹ̀rẹ̀ dà olórí burúkú ìwọ orí tọ́ka sí má ṣe wọ́ṣọ ẹ̀wọ̀ yẹ kí n máa pọ̀ ó ti mọ́ra yẹn mi fẹ́ máa pè lórúkọ tí mi fẹ́ máa pè lórúkọ tó dà máa pè lókété kò mọ́ mi lára mi fẹ́ máa bu Issue of London or US ṣé wọ̀ ní kan tó wọ̀ ní ohun àtọ́kọ ẹ̀
àbí. You see what I mean? Ṣé wọ́n ní kan tó wọ̀ tó kú bọ̀ wọ́n ní kan tí wọ́n wọ̀ ní wèrè aláwòkù ṣé wọ́n rí ìmúra ti yẹ ìgbà tó wá sí Amẹ́ríkà ni mo ń bọ̀ níbo ni kí ni wà tọ́lá ní. Ẹ bá mi ọwọ́ tí mo aṣọ wèrè tí wọ́n wà ó dàbí ọmọ ọ̀dọ̀ tó wà ní sálẹ̀ Èkó bó ṣe rí ní ìtòkù bọ̀ in case you don't know. Ó dàbí ọmọ ọ̀dọ̀ tó wà sálẹ̀ Èkó. Ó dàbí ọmọ ọ̀dọ̀ tó wà sálẹ̀ Èkó. Ó wá ń gbé náàsì yẹn ni wọ́n tún gbé mọ́ra. Náàsì yẹn ni wọ́n gbé mọ́ra. Ó rí bó ṣe ugly. Alẹ́ ìwà rí orí hàn very ugly skin. Gbogbo cream tó ń polówó kò sí tó ṣiṣẹ́ tó bá wẹ̀ lù. Wọ́n gbọ́ ìjàre kó ṣe lọ. Àjálù burúkú kó jálù. Mo ro ń fáyọ̀ mo rí ẹsẹ̀ èmèrè tó lóhùn o. Ìjọ mo ro fáyọ̀ lóhùn ó ti kú ṣókú. Irọ́ ńlá ó kú sí láyé. One will look like Austin crackhead. Tó ṣe inú ayé mi ló ń lọ yìí. Everybody, how are you? How are you? How are you? Oh, rí mi ní Friday àti ní. Everything on Facebook is, I don't know to you, is boring to me. So boring. It's all shit. It's all shit. Mo ní tí ó bá di ìní ìlálẹ̀ Sunday chat wa. Káwá bọ́ bí òjò. Mo kàn ní yọjú sí kò sí tó ṣe yín mi. Kò sí tó ṣe mí. Lágbára Ọlọ́run kọ́ lọ́run kó bá mi rotate sleeping pattern mi kí n tètè máa sùn kí n lè tètè máa jí. By the time tí mo bá fẹ́ ṣe nǹkan dúró ní 6 p.m. bí 8 p.m. mo jí. Mo sùn ní 8 p.m. mo jí ní 8 p.m. Jẹ́ mo lè ṣe nǹkan dúró ní dèdè. Ẹ bá mi wọnú ẹ̀mí lọ. I think what I'll be doing is that tó bá máa set alarm. Tó bá ti di 10 p.m. Mo bá ti lo oògùn tó fún mi ní Amẹ́ríkà yìí. Tó bá ti ní Amẹ́ríkà yìí. Mo dúpẹ́ gbogbo ẹ̀dẹ́ sọ pé tó bá ti tán pé màmá rà fún. Ó lè lọ́kùn ẹ̀yin Amẹ́ríkà tí ti bá yín. You people in America tí ti padà bá yín títí yóò bá padà bá yín wọ́n já yín lólè nínú íńtánẹ́ẹ̀tì wọ́n scam yín lórí íńtánẹ́ẹ̀tì mi ò mọ̀rú depression tó ń ṣe yín ní Amẹ́ríkà mi ò mọ̀rú loneliness tó ń ṣe yín ní Amẹ́ríkà mi mọ̀ kó tó bá yé yín lọ Amẹ́ríkà ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ ẹ̀jẹ̀ lọ́wọ́ bàbá tó máa ẹ̀ lọ́wọ́ àwọn tó máa focus sí Indy. If you don't know what to do with your life, ṣọ́wọ́n wèrè London ẹ̀ kí n máa kó wọ̀nyí fún ni. Wọ́n já yín lólè títí wọ́n wá sí Amẹ́ríkà ẹ̀yin host wọn ẹ bá ń pariwo Amẹ́ríkà every time America òun rè ṣé kò sógun ní Ireland ṣé kò sógun ní London ogun tán fóun l'Amẹ́ríkà àyè Amẹ́ríkà àṣejù ti ṣe ń ṣe wá ẹ̀yin náà ti fẹ́ máa ṣe aláṣejù àṣehàn ẹ fẹ́ ṣe ẹ fẹ́ máa dàbí olórí burúkú bíi tí wọ́n ní anything tó máa claim pọ̀ wọ́n ní jù wá lọ you see your life wọ́n ti wọlé sí yín lára Amẹ́ríkà wọ́n ti wá open Zelle account l'Amẹ́ríkà ẹ̀rí pé wà easy láti máa fowó síbẹ̀ èyí olórí burúkú kẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ àwọn ọmọléèwé ló wà níbà yìí o ní Nàìjíríà tọ́wọ́ òbí wọn rówó school tán àwọn 19 children àti rí bí 12 ń bẹ o èyí olówó lórí burúkú èyí lóyà burúkú èyí mọ́mí òṣì àwọn ọmọléèwé lọ́sẹ̀dẹ̀ lórúkọ wọ́n pọ̀tà mọ́ tí wọ́n nídìí owó school tọ́wọ́ òbí wọn rówó school wọn san ẹ fún wa lówó ká bá wọn sanwó school wọn ní Nàìjíríà èyí lórí burúkú tẹ́ wà l'Amẹ́ríkà ẹ bá sanwó school àwọn ọmọdé yìí náà ẹ̀yin ìyá òfò ẹ bá wa sanwó school àwọn ọmọdé yìí ẹ ní fowó ń ṣe kan gidi owó orí burúkú wọ ẹjọ́ kọ́ máa fowó yín wọ first class kọ́ lọ́ọ́ bá fowó yín dóko oko ní gbẹ̀rígbẹ̀ wọ́n tún fi yan yín lójú wọ́n wá ka yín mọ́ Amẹ́ríkà wọ́n wá open Zelle mọ́ yín lójú wọ́n wá ta Amẹ́ríkà
wọ́n wá open zell mọ́ yín lá kó yẹn máa ẹ̀yà ẹ fi síbẹ̀ test ẹ̀ mo ń gbọ́ test ẹ̀ ẹ̀yẹ mi Amẹ́ríkà olórí burúkú yẹn bẹ́ẹ̀ ṣe gọ̀ wọ́n lè test ẹ̀ wò bí ó ṣiṣẹ́ ẹ̀yẹ mi orí mi má gbàbọ̀dẹ̀ mo lè gbọ́ ẹ test ẹ̀ wò bí ó ṣiṣẹ́ pẹ̀lú máa di couple of hours ó máa ṣiṣẹ́ lóòótọ́ wọ́n tún bá inscription ẹ̀ pé ó ti pọ̀ ju mo kàn ní kẹ́ tẹ́ẹ̀sì ẹ̀ ní wọ́n ti fowó yín jẹgẹlẹ̀jẹ̀ first class náà máa fi owó yín wọ̀ olórí burúkú yín kẹ̀ ẹ̀yìn ò wọ first class o èèyàn ní $20 $50 $100 àṣehàn kárí ni olórí burúkú yẹn wọ first class ìmí inú yín mọ́tò ìmí inú yín gan ló tí ẹ rọ̀bà olórí burúkú ìwọ ló tí ẹ rọ̀bà auction láti bá yín ra mọ́tò àmọ́ yìí náà ṣe bá àkáàdì ìlànà rẹ̀ DKY ṣé bá lè bá bíi mọ́tò bíi 2000 mọ́tò yẹn kò gbádùn mọ́tò auction ẹ̀ wà o olórí burúkú auction láti bá yín ra mọ́tò yín olórí burúkú yẹn tẹ̀ máa gbẹ̀yìn ẹ máa gbárùgbó 14-hour shift 16-hour shift iṣẹ́ nọ́ọ̀sì yìí ni double shift ẹgbẹ́dọ̀ kẹlòmí cancel shift ẹ̀kẹ́ tó lè gba shift wọ́n mọ́ṣẹ́ olórí burúkú yín auction àti ń bá yín ra mọ́tò àwọn student kan ló need help yìí o ẹ̀ ní ṣe placing up àwọn ọmọ yẹn á jẹ tẹ́yìn ò bá jẹ́ àwọn ọmọ yín máa jẹ ìyà. Mọ́líkà àmọ́ bá ṣe bá ra góòdù lọ́wọ́ wọn ní góòdù ìlà yẹn mo náà àwọn èèyàn tó ń ta góòdù wọ́n máa ń san díẹ̀ ni san díẹ̀ ni àmọ́ wọ́n máa ra góòdù wọn ni wọ́n lọ́wọ́ góòdù yẹn lọ́wọ́ wọn ní kó lẹ̀ káì san díẹ̀ ni san díẹ̀ aṣọ òkà owó orí burúkú àlùbáríkà lórí pọ̀ àmbẹ̀ owó pẹ́pẹ́ dẹ́ngà. Àlùbáríkà o èrè owó rẹ̀ pọ̀ àpò owó pẹ́pẹ́ dẹ́ngà what reward àbílẹ̀dà nǹkan fún yàn kan ẹni tó kọ́ apára tó kọ́ lẹ́sẹ̀ èèyàn alábòsí gbogbo gbóhùn sókè jáde àṣàbí. wọn ọ̀tá ní dublin bí ó dáa fún oorun gan ó rẹ̀ kó tó bá ti di 10 p.m. the same thing apply to Lorraine Martins though ìwọ kò tó ṣe auditing ibi iṣẹ́ to be honest during the day. Omumoti ògbólé ìgbà ṣé kèmí wá mú amúkú ẹni. irú èyí sábà tí mo fẹ́ lọ sí. o lè gbé síwájú mi ó jẹ́ kí n wà tempted ni. bá mi mú jẹ́ kí n mú yúgọ̀tì máa bá mi mú yúgọ̀tì mi fún mi. no mú mọ̀ jẹ̀díjẹ̀dí bá mi mú yúgọ̀tì. bóyá Sunday chat mi kan màmá ṣe earlier kí n lè tètè máa sùn because tí má ṣe chat Sunday wọ òru màá tún tètè 6 màá tún jí ní alẹ́ no be juju be that kì í ṣe juju ọmọ àpẹẹrẹ ọmọ tó ṣiṣẹ́ ní àárọ̀ ọjọ́ ẹ̀ ni all my life nílùú òyìnbó night ni mo máa ń ṣe 8 to 8 p.m. to 8 a.m. páàkì mọ́ọ̀tì ni wọ́n lè pè mí fún iṣẹ́ ilé kí n dá wọn páàkì tó tún ní bí páàkì. tó máa sùn máa kanra ni mo fẹ́ try láti set alarm tètè máa sùn so many chats ni mo miss bó ṣe ń wo ti kúndùn ni mò ń sún lórí òde kọ́mẹ́ntì ò bá ń wòye tó ti spam orúkọ tó ti kọ́mẹ́ntì kẹ́tẹ́ tẹ̀tẹ̀ rí mi ní látàn. ọ̀rẹ́ mi olówó you are right, I always miss many things in the day. Lorraine Martins, to be honest, we have to change our sleeping pattern. tí n bá fẹ́ lọ síbi kan mo fẹ́ lọ shopping right mo fẹ́ lọ fún shopping mo fẹ́ lọ everything alẹ́ ni màá tó jí. I need to try. bí a màmá mú chamomile tea ni màmá mú ìṣẹ̀mọ́ àwọn ewé mi kí lè tètè máa sùn so that màá lè tètè máa jí not because of it. mo sọ ní ìpọ́jù ní àkókò sọ̀rọ̀ mi láàárọ̀ yìí. fair to book practice is just rotating and coming back rotating and coming back as you all know me I don't dwell on the chat that is not necessary on the person that is not important. ẹ máa gbọ́. ṣàlàjì ó dàgbọ́n lálàjì ti lọ nàìjíríà bí òun àlàjì ti sá lọ ń jọ yẹn nígbà tẹ róòlù àlàjì nga àǹtí ó ní kí ni ọ̀rẹ́ mi ni kò sí ìrànkan láàrin mi àtàlàjì
So mo kí gbogbo yẹn káàbọ̀. Every topic tí mo pọ̀ briefing ni mo fẹ́ sọ̀rọ̀ lórí. Can somebody tell me why our main speakers are so spiteful, envious, and jealous? Ẹgbàgbọ́ yín ká ìwọ ló fa ọ̀rọ̀ yìí, ìwọ ló fún Tòkunbọ̀ lọ́rọ̀ sọ. Ẹgbàgbọ́ yín ká ìwọ ló fún lọ́rọ̀ sọ. Kánẹ́pọ̀ dá mọ òbúkọ yẹn lóhùn dúdú adopted son Kánẹ́pọ̀ dá lóhùn kò ní sọ pé àwọn main speaker wọ́n wà envious, jealous. Tábàtẹ̀ envious tí máa ń jealous tàbí envious tàbí jealous. Ọlọ́mọ ike mi envious, ọlọ́mọ ike mi jealous bọ̀dá gbẹ̀wò dání. Hello, gbẹ̀wò dání bọ̀dá. Ọ̀nkú gbẹ̀wò dání. Ọ̀nkú tíyàwó ẹ̀ ń fi ọyàn ṣafẹ́fẹ́ tó fi ń ṣe sàárà lórí afẹ́fẹ́. Ọ̀nkú tíyàwó ẹ̀ ń ṣorí burúkú láfẹ́fẹ́ pẹ̀lú àwọn ọkọ ọlọ́kọ. Ọlọ́run yẹ kémi heavy yẹn. Òbí kò gbọ́dọ̀ wà ń bẹ mi ò heavy ẹ̀. Ọ̀tẹ́dọ́lá wà ń bẹ mi ò jealous ẹ̀. Mike Adenuga wà ń bẹ mi ò jealous ẹ̀. Dangote wà ń bẹ mi ò mà jealous Dangote. Bọ̀dá gbẹ̀wò dání. Fàwọ̀rọ̀jà. Ṣé handsome náà fi ń ṣe bọ̀dá ni? Ṣé handsome náà fi ń ṣe ọkùnrin ni? DKY ṣé mi ò handsome ni? Mi ti ṣe vo, mi ti ṣe haircut o, mi ti line irùngbọ̀n mi o. Ṣé mi ò handsome ni? Ṣé mi ò fine ni? DKY ọkọmọge. DKY ọkọmọge. DKY ọkọmọge àbí? Bó ṣe máa ń pè mí nìyẹn. Ẹ jọ̀ọ́. Tó bá gbé bólúwẹ̀ ṣe fine tó, máa ti gbogbo ọmọ ayé máa ti fẹ́. Ṣé èèyàn nọ́mbà yìí sọ ni? Olórí burúkú ní ẹ̀ Tòkunbọ̀. Èmi mọ̀ pé wọ́n lọ fẹ́ ṣe ìtọ́jú. Èmi mọ̀ pé wọ́n gan lọ gba fraka. Tòkunbọ̀, ìwọ gangan lolùdálé kí ló ń pè ní founder olùdásílẹ̀. Tòkunbọ̀ lolùdásílẹ̀ fraka. Màá sọ̀bọ̀ tó gbólú brother. Àbí ó ìwọ gangan lolùdásílẹ̀ fraka. Àjọba bẹ́ẹ̀ gbé ní mama bíbí. Ó ní on jealous. Kí ló ń jealous? Àníyàn gbẹ̀wò dání oní wọ́n jealous. Àníwọ̀n èèyàn tí wọ́n ń tì torí ẹ̀ wọ́n gbé ọmọ ẹ̀ ṣépè. Wọ́n blog ọmọ ẹ̀ oníyẹn oní wọ́n jealous yẹn. Kí ló ń jealous lára ọkùnrin tí ìyá ẹ̀ kó máa ṣépè fọmọ ẹ̀ tó ń tara ìyá ẹ̀ ṣépè fọmọ ẹ̀? What is jealous? Ọkùnrin olóyè kó máa sáré kàtàkàtà pé wá orí burúkú tó ń ṣe bẹ́ẹ̀ yẹn jọ máa kó kan tọmọ mi bẹ́ẹ̀ o. Ọmọ mi jọ orí burúkú tó ń ṣe máa dáṣe kí ní orí burúkú tó ń ṣe má jẹ́ kó kan títọ́ ọmọ títẹ̀ mi o. Ìkọ́ tó pè lọ́kùnrin nìyẹn. Olórí burúkú rẹ̀ Tòkunbọ̀ wò ní. Because nọ́kùnrin nínú ayé ẹ̀ tó máa sọ fún ẹ. First of all, gbogbo tó bí àwọn bàbá wọn accept wọn. So you will not understand it Tòkunbọ̀. Gbogbo tó bí ọmọ àlè ni wọ́n. Like you always said, wọn ní bàbá. Wọn ní bàbá. Ìwọ ló máa sọ bẹ́ẹ̀ pé oní ọmọ àlè ni wọn ní bàbá. The reason pé the fact pé àwọn ọmọ tiẹ̀ wọn ní bàbá no fatherly figure nínú life àwọn ọmọ tiẹ̀. Ìyẹn ló ṣe máa rí nọ́ọ̀sì as a person tí wọ́n jealous. Ẹni tó ń wò tó ń gbọ́ bó ṣe ń gbọ́ ọmọ kan ṣoṣo tó ní tún yẹn ti bí bó ṣe ń gbé ṣépè bó ṣe ń blog ẹ̀. Àwa ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ jealous. Mo ń gbọ́ ẹ̀. That shows that they don't have a happy matrimonial Kò mátà. home. Wọn náà happy matrimonial. Unfortunately, ọkùnrin ẹgbẹ́ wọn bàálù. Oh Lord.
olórí burúkú wàá sọ pé adopted son ẹ tí ó ti sọnù lẹ́ẹ̀kan tó ti wá kiri mọ́mọ́ sọ pé adopted ẹgbẹ̀rún ẹgbẹ́ ọ̀hún ṣe olórí burúkú ó ṣí ire ní ẹgbẹ́ ara wọn níra wọn tálẹ́gbẹ́ Àṣàbí ta ni ohun àti tàlẹ́wọ̀n ẹgbẹ́ àbúrò burúkú ni American citizen sijama dog dishwasher àbúrò burúkú ni ẹni to a CEO managing director DKY logistics àbúrò ẹ̀ bàjẹ́ with a man that is serving his own God love country ní ẹgbẹ́ ò ní kúre tó kún bọ̀ bó ṣe ń fọmọ ajá yẹn bó ṣe fi ń wé wa ayé ò ní yẹ jẹ́ fi kíni torí ṣájà ń borí ṣájà mi wà ta ló fi ń wé wa bá mi gbé báàgì mi wá kí n mú ṣájà ètò òṣù ni má bínú pé mo rìn ti dòdò lọ ta ló fi ń wé wa ẹranko yẹn ọmọ dishwasher kí ẹ máa fi dishwasher Germany wé àwa Amẹ́ríkà olórí burúkú ní Ọ̀tòkùnbọ̀ ó ti lose ẹ̀ now there's a space in ṣí báàgì tó bá wájú ẹ ibi ibẹ̀ ìsàlẹ̀ yẹ tó bá kọ́ àṣẹ wà ní pọ́ọ̀sì kan bẹ̀ páùsì kan bẹ̀ àwọn ṣájà mi wà ń bẹ̀ ọgbà yìí ó rí ẹ pé ṣe bùnádà ó dàbí máa bọ́rọ̀ kí ni ṣáàjì fóònù. Ó dàbọ̀ ṣe máa yí mi o mi ìgbẹ́ laptop mi kan dání charger port kékeré mo ní kiri bs kékeré ṣáà nínú mọ́tò ṣá do we have anyone? What the fuck? I'll just help me bring the charger in the car. Charger in the car too kò ní USB àbọ̀ nínú mọ́tò ẹ̀ ó yẹ kó nínú mọ́tò yẹ kí a ní kíní báyìí nínú mọ́tò ẹ̀ AC plug ṣọ́ọ̀ṣì ti yí mi báyìí. Just bring whatever to charge on my device. Eléyìí wọ 15%, eléyìí wọ 70%. You know, Tókunbọ̀ dishwasher orí ẹ̀ ti burú orí wọn lè dẹ́gbẹ́ wọn lóhùn orí ẹ̀ ti bàjẹ́. If you have any adopting son to help promote, please mẹgbẹ́ o mọ wọn tó máa compare pẹ̀lú bẹ́ẹ̀ and I don't blame you ẹ̀pàgbóyin ká mo blame ẹ̀pàgbóyin ká mo blame òun mo blame. This thing a ṣe máa ṣe sójọpọ̀ for interactive tẹ̀ máa pè wọlé. wọ́n pè wọlé. ọkùnrin ẹgbẹ́ wọn ṣe chaati fún wọn ò lè dá ló. tó ẹ kó obìnrin ni wọn gá de dinda you are very village woman you are a village woman. Yeah, you are a foolish woman. Are you? And you're not foolish? You are a foolish woman. No boy. Ó yẹ kí ní ṣájà nínú báàgì mi báyìí. Hold on guys, hold on. Bẹ́ẹ̀rẹ̀ pọ̀n ṣá wọ bọ́sítà àgbókò mọ ìgbókò sọjí. Ó yẹ kí ní plug mi báyìí náà. So fuck. Even. Oh, this is not very nice. Oh no, this is not nice. So my Lord, I can plug me back. Hello, bow. Here, California. Our fans were all in California. Here, I was hosting in California.
ẹ wá host mi ni as a celebrity in America ṣáà ní host mi náà ní California ni ọmọ olè wọn kúrò London wọn wá jalè l'Amẹ́ríkà ìyẹn náà fi ń ṣayọ̀ òṣì àbírànù pákó ẹkú òṣì ó mọ ń gbọ́ yàrá ìwèrè gbóhùn sókè. ọ̀rẹ́ níwọ̀n ní Sunday chat lọ́la ẹ̀ má mi sẹ̀ má mi sọ pé mo try mo bẹ̀rẹ̀ 9 p.m. lórí irọ́ àwọn àmìbà a máa wọ ẹ pa ni. ọ̀dẹ̀ ẹni ọmọ ọ̀rẹ́ mi kan bímọ ní Dublin. See abeg where you dey I go carry my charger come. mi nílé. mo wà ní Cisco California borderline Mexico mo wà. sọ̀rọ̀ mi tó mú ló máa wá ní mo ní dókítà nǹkan wọn lájọ lọ sí childhood friend mi ni ọmọ òyìnbó ló fẹ́ báńkà gan lọ mi so ilé alákọ̀wé ni so no live chat and something like that so why to get pay all these dirty speakers. olórí burúkú lẹ́yìn ẹ̀rẹ́ olórí burúkú pọ̀ lórí Facebook yìí mo lè gbọ́ meet and greet. kárí pé mo wà mẹ́rin láti máa lọ síbẹ̀ wàláì kárí pé mo wà lára láti máa lọ ọlọ́run máa lọ kárí pé mo wà lára láti máa lọ ọdún nìkan mo rí hot shot iṣẹ́ tí mo gbé wá sí California yìí it's called hot shot ni iṣẹ́ ìrìnkọ hot shot wọ́n lè sanwó gidi hot shot àwọn méjì láti try bẹ̀ wá because they wanted to deliver it yesterday so it was a hot shot it was not mi ò rìnrìn orírin tí mo rìn in 40 something hours la fi drive we were just alẹ́ Friday la gbọ́jà yẹn alẹ́ Thursday and we were here and lálẹ́ 48 hours drive 48 hours drive anyway if not bá wà Maryland gbogbo weekend Maryland bá wà. wọn mẹ́wòó ló ń wọlé. ìṣó pé wọn ò rí ìyàtọ̀ wọn láti kékeré. ìṣó pé wọn rí ìyàtọ̀ wọn. wọn ti kú sójú ọ̀nà bí èéfín. ọkọ wọn ti approve mi sá. ọkọ wọn ti approve mi. ìrònú wọn gan ló pàyà wọn. mo wọn ṣe approve mi ní sá kíní yẹn orí email yẹn ló ṣe wọlé wọn ṣe approve identification verification successful mo ṣe receive email ó ṣe wọlé tèmi yẹn pẹ́ wọn nínú wa tó ṣe pẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ti approve mi. agbaye. wọ́n minute kan fi tó ẹ̀ wọ́n fi dé Nàìjíríà kan immediately gan ló dé Nàìjíríà. wọ́n lè fi wọ́n sílẹ̀ sínú mọ́tò yẹn agbaye ṣùgbọ́n bá mi plug ilé náà. Thank you so much. Yeah, at the Rishaga le show anything. Yeah, we can have show. Long chat. Tablet is me. What's the making? Tablet making okay. Tablet machine ni okay. All of them has no first wife, second wife, or what? Don't. Aya kini, ye pardon me. E ka bo ye ati. Kí ló ṣe first wife fún kí ló ṣe second wife fún nǹkan tó mú. Olórí burúkú tó kún bọ̀ kí ló ṣe first husband ẹ̀ bàbá Tina bàbá lẹ́kọ̀ọ́ tó sá lọ happy Sunday akú Sunday alájà kí ló ṣe bàbá lẹ́kọ̀ọ́ tó rọ lẹ́sẹ̀ kí ló ṣe bàbá lẹ́kọ̀ọ́ ìbéèrè ni ìbò ní kan bí boss wife wa ó ti ibi tí wọ́n ti bi Tóyìn ọ̀rọ̀ wa ọ̀wọ̀ náà ni Ọlọ́run kọ́ wá pọ̀ akọ̀jẹra wa lọ́mọ náà ni ti kọ́ gbọ́gbọ́n ni tó kí ló ṣe wà tí bàbá Tina o bàbá Tina bàbá Lẹ́kan àti bàbá kí lórúkọ ọmọ ọkùnrin kẹta tó bímọ fún George Grinder kí ló ṣe wà tí bàbá Grinder àti Oyèwọlé oníbèrè sọnù. I've been watching all shows. Shows while Dorcas is in America. It's part of jealousy. Remember when I was in America in June. Gbogbo ẹni jealousy lọ́dọ̀ wọn. Lórí Facebook, the only ringing tone tí wọ́n ní lórí Facebook, the only one language tí wọ́n ní is jealousy. Bẹ́ẹ̀ni pé lórí burúkú yín ẹ̀ ń bá mi san bíìlì abẹ́ ń bá wa san bíìlì. Èèyàn mo lè tẹ̀tún ń jà wá lólè. Àwọn là ń san bíìlì yín náà ẹ wá ń jalè wá l'Amẹ́ríkà ni so kí náà ń jealousy lára yín
ṣé ní góòdù lẹ́ ń wọ̀ ní aṣọ lẹ́ ń wọ̀ ilé lẹ́ ní ni mọ́tò yín kónkóló ilé yín ilé ìjọba ni so kí ló lórí burúkú yín ní tí wọ́n ń jealous Tókunbọ̀ Àṣàbí kí ló ní tí wọ́n ń jealous aṣíèrè oní audio shop kí ló ní tí wọ́n ń jealous ti ẹ̀rọ ọba Mercedes ọwọ́ àǹtí mi ń dá láti ní báyìí Mercedes tí wọ́n tó jọ lójú bí olórí burúkú yẹn òun náà ń gbé lọ sí Costco tó lọ fi ń ṣe grocery òun náà ń gbé lọ sí Sam Club tó lọ fi òun náà ń gbé lọ sí Giant Food Lion òun náà ń gbé lọ sí ibi iṣẹ́ tó ń gbé òun náà fi ń ṣe runs on drop àwọn ọmọ ní school tí ẹ̀rọ bá tí wọ́n pọ́n lé yẹn òun náà wọn àǹtí mi fi ń ṣe food run school run Amẹ́ríkà olórí burúkú tó ti rí tó kò wáyé kí ló ń jealous particular egots was so restless. Ego tani ego èmi ni ego yẹn. Coming out for me every second. Èmi nígbà tó wá sí Amẹ́ríkà mi ò ṣe show ṣé mo ṣe show ni update mo ṣe nà àbí màmá bíbí ṣé mo parọ́ ni àwọn mọ́tò tó jọ lójú yẹn òun lẹ́yìn fi ń ṣe school runs àti work runs lórí búkú gbé Bentley àbí bẹ́ṣẹ́ Bentley lẹ́ ń pè Rolls Royce ó gbé àwọn mọ́tò wà lamẹ́ríkà lórí burúkú Mercedes wèrè náà ń jẹ́ lọ́sìn. ẹnìkan tó tó send $50 to for children's school fees ẹnìkan mi ò mọ orúkọ yín o fake profile ẹ̀ ń lò ọlọ́run mọ orúkọ yín o ẹnìkan tó tó send mi $50 to fún owó student ọ̀wọ́n ọmọ ẹ ṣé o I know that I want to see where we are tonight. I will now credit the school yẹn ní gbogbo I will calculate the total of all of the students and I will just credit the student. Owó tí mo receive yìí although àbúrò mi kan ti sanwó student mẹ́rin so mi gbókù student 15 ta fẹ́ sanwó so far owó tó ti wọlé ní at least láti máa cover owó bí ọmọ 7-8 out of 19 so that's 8 students plus the other 4 students so ìtókù ò ní pọ̀ mọ́ ó lè máa ju 6 lọ́mọ́ so 4 has been paid out of 19 so I could 15 be 153 wọlé ní tàbí 200 that should cover about about 6 students or 7 students 7 minus 7 minus 15 it's 7 oh okay actually could be 8 students okay all right thank you anyway am I going to distract you kí ni bọ́sán lẹ sọ̀rọ̀ mo la sọ̀rọ̀ dé nìsín. wọ́n tó wá bẹ́ẹ̀sì. ó wá bẹ́ẹ̀sì yeah you know ó la fi ṣe school runs whatever me by. now ẹ ká gbogbo lọ. This that the Adedida belongs to him. Why is not an American? Now what I was saying is that I didn't do show mi ò ṣe show fún Tókunbọ̀ tó wá sí America náà mi ò ṣe show fún update pé mo ṣe just like I'm doing right now with ele náà mi ò ṣe show náà I could remember mi gbà tó dé sí America kò ju bí 2 days tó dé sí America I went to Nigeria now I was in Nigeria while she was there I was in Nigeria June kí mo lọ sí Nigeria náà. I don't even remember. June, but I'm 3 weeks in Nigeria now. Came back the first week of July. So sure, me. Even in Nigeria, when more cold around me, I was taking care, I was doing things. It's a criminal in America. Mm. Remember when Agalizi was in America? The same thing that day. The guy was knocking, I'm coming to Florida, he didn't tell me you are coming, started giving because he believes that America is his territory. Thank you for that statement, Tókunbọ̀. Yes, America is my territory. America is my what? Territory. And I dominate there. Until you bá protect or fight, your own dominatorily or your own territory
Èmi protect territory mi. You don't come here in America and dress like a fucking she-goat, like a slave, like those ọmọjú ẹlẹ́gbàá yẹn. No, it is not welcome in our own country. So I monitor and I protect my territory. You don't come here and come and do rubbish. You don't come here and come and steal from us. You don't come here and come and take advantage of our hard-earned money. Yes. Yes. That statement, Mubawole, yes. It's my territory. Odoro jomi lójú. Òpònú. Not knowing that we are holding a red passport. We can travel all over the world. Pẹ̀lẹ́. Those 3 people have enslaved the person at Munieri. Abo, owó tó kàn tí abo o. Báwo ni gbogbo tó bá ṣe máa ṣe ní àṣeyọrí? Don't mention his name here. I don't have his time. Why mention orúkọ mi? 3 days ago, mo sọ fún yín, mo ní Tòkunbọ̀ kò ní content, kò ní show tó fẹ́ ṣe. Èyàn lórí burúkú tó sọ pé, the cast no show. No Tòkunbọ̀ no show. No Eszabod no show. Olórí burúkú. Ẹbí kí Tòkunbọ̀ náà ṣe show kó má dárúkọ wá. Kó má lò wá sí content. Ẹ̀rù ń bà ní kò ṣe lè dárúkọ tèmi. Mi dárúkọ Tòkunbọ̀, Eszabod, Yáwálé, wèrè, scammer, olè, ọmọ Fóyèkẹ́, Abọ́dẹrìn, olè àjọ ọmọ ọlọ́mọ gbé, Eszabod. Èmi ò wọ́n ìyá ẹ̀ lèmi ṣe dárúkọ. Wọ́n náà dárúkọ mi. Òun náà lè ṣe show without mentioning, without reference to us. So why you people are there being gullible and doing ori buruku? But why can't you do show without Eszabod? Or why can't you do show without your cast? Can they do the same thing? No. So just the fact that she didn't mention my name doesn't mean she wasn't referenced to me or cruising with my name or creating a content and earning money for using. She using my name to earn money. She referring to me. Facebook is going to pay her for the show that she's doing. She's going to make money. She is making reference to me. Only dirty. I am not like you. Kò ní content, kò ní show Tòkunbọ̀ ni. Kí Tòkunbọ̀ náà madam kò make a reference pẹ̀lú wa now. Don't make a reference about us. Don't relate anything. Ẹ ṣáà rí wèrè kan tó wà ní Germany tó ń fa bọ́. Ẹ fa Gbóyínká ló lọ dáná, ẹ fa Gbóyínká ọ̀bọ̀dá ló mi ní sọ̀rọ̀ tí mo wá ṣe láàárọ̀ ẹ̀, mi ní sọ̀rọ̀ ń pa ẹ̀, mi ní dárúkọ ẹ̀, mi ní sọ̀rọ̀, mi ní ṣe ṣòfin. I will not even reference about him. Ìyẹn náà pè pé ignore. Ìyẹn náà pè pé ìyẹn ní content without using somebody. Ṣé ọmọ gbèrígbè? Ajá gbèrígbè yẹn ṣé kò ṣe ṣòfin? Ó ń ṣe ṣòfin mi, ó ń bú mi. Mo ń gbọ́ pé ó ń bú mi. Kí wọ́n máa ṣe show, kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ń bíbà. Ṣé pé bọ́nà ti ń reference, mo ti fẹ́ forúkọ ẹ̀ jáwó nìyẹn. Kò make sense. Tòkunbọ̀, stage a show without reference to us. When you do so, èmi náà fi ẹ́ sílẹ̀. You can't do without us, right? You want to find that fracker, we all play the game. Ẹ wo bá tí mo wà ní Eastern Texas náà dùn. Bó ṣe ń jáde, ló ń jáde, ẹ wá aṣọ tó wọ̀, ẹ wo ojú ẹ̀, ẹ bó ṣe. Olórí burúkú mi ń jáde, update mo ṣe fún ìyá ẹ̀. Ń jáde, update ni mo ṣe fún yàrá ìyá ẹ̀, ọdún jáde. Mi ò níṣẹ́ lọ́wọ́ mo ṣe máa jáde, orí ẹ̀ burú, èmi tí mo gbé mo lọ sí Nàìjíríà, tí mo nídìí owó. Kíni kan, he's so jealous, jealousy yẹn kò dẹ̀ lè jẹ́ kó ṣoríire bó ṣe wà yìí. Ẹ bá mi bẹ̀rẹ̀ bó kí ló mọ jealous lára Tòkunbọ̀ lórí burúkú lé gbọ́n lóbò, olóbò pàǹpà, oníkúlù sọ lóbò. Kí ni mo jealous lára ya wèrè torí ẹ̀ ti pa ẹ̀, torí ẹ̀ ti gbẹ tán, tí àwọ̀ ẹ̀dá bá wọ àwọ̀ gorilla. Kí ni mo message ayé òun? Tundra mi, go on Google, go and ask lọ́bẹ̀rẹ̀ tó ń ta Tundra. I'm using not just a Tundra, not limited edition, not platinum edition. I'm using Tundra 1874 edition. Go and Google it now. 1874 edition ni mo ń lò, the top of the line. Ó ní mo ń lò. Ọgọ́gùn ẹ̀ olórí burúkú kí ló ń jealousy ilé council tó ní.
àbí one bedroom flat tó rent ní tó ní ó rà ní Turkey tó dà pé ṣọ́ọ̀bù yẹn audio ni but one bedroom tó lọ rà àbí tó rent tó lease ní Turkey tó mú fẹ́ jealous ni. Tokunbo be calming down now jẹ́ kí má rush so àbí olórí búkú ewé tó ń tà ewé coriander tó ń tà ni olórí búkú how much is your honey every year how much is your annual gross Tokunbo what is your yearly annual gross maybe if you show me your yearly annual gross then I will talk to you about myself you will know more about me Tokunbo display yearly annual growth for me. I want to see your total income for the whole year. Think about triple, call me a bastard. Think about triple, call me a bastard. Couldn't hear ya. To those people to employ as a manager. No employee. 3 people. Èmi ló ṣe show fún o. Ẹ̀yin tẹ́ sọ pé kí n fi Tokunbo sílẹ̀ Tokunbo èmi ló bá ṣe èmi ló ṣe show fún o. People were saying mo rí all the shows you people they made the how the hyenas followed the cast to USA. Wọ́n náà rí show. Because we're done for. Number 1, you are jealous of his stature. You are jealous of his beauty. The guy. Olórí burúkú ṣe bó lọ kàwé Tokunbo wọ́n lo beauty fọ́kùnrin obìnrin náà máa ń lo beauty fún handsome náà máa ń lò fọ́kùnrin oh because you are jealous of his beauty handsome tó bá gbọ́ handsome bọ̀bọ̀ wèrè Eszabod olórí burúkú Tokunbo kúrò lábẹ́ fake profile gbé real profile síta Tokunbo get out from fake profile and come out with your real profile and chat with me. Eszabod sórí ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ló pè mí tó ní wọ́n dàbí wọ́n ní ẹ̀gbọ́n conversation yẹn I know who I feed or who are the people I fed around me. Tokunbo wo bọ̀bọ̀ tó wà mí báyìí tó sùn lẹ́gbẹ̀ẹ́ lára àwọn workers mi rè he make close to $3,000 a week. Hello ó ti sùn lọ sorry má bínú pé mo interrupt ẹ how much you make in a week close to what 3,000. 3,000. Thank you go back to sleep má bínú sorry for interrupting you tó ti gbọ́ ní kí Tokunbo kó wá show ọmọọṣẹ́ kan fún mi iye tó ń kankan fúnra rẹ̀ make tó lórí búkú sọ pé òun employ mi a week and if you do more than that he can make more than that. Tokunbo máa lé wọn ò ní bá wàá dẹ̀ máa wá mi ní ò ní rí mi ẹ̀yìn mi ló máa wà Tokunbo you will always be behind me so fún ọkùnrin is handsome obìnrin is beautiful so correct yourself eléri ibú ọmọ Ìbàdàn. Because we're done for. Number 1, you are jealous of his stature. You are jealous of his beauty. The guy is. Only the guy is the kasi. Both in us in Mali, Lori Buruku Yalab. Wala ti won. Oku ti ba ko ti na sun, to ba ye ba ko to won na sun. Ko se new thing. She is known for it. Kó máa bá ọkọ ọmọ ọlọ́mọ sùn. She know. Ó dé ọkọ ọmọ ẹ̀ pa. Tó bá dé ọkọ tiwọn náà. Ohun tí ìyá ń jẹ lọmọ ń jẹ ni. Ìyá mi rẹ̀ ni. Ṣé nígbà tí Dorcas young tọ́jọ́ young nígbà tó kọnu sí Dorcas ṣé kò mọ̀ pé beautiful girl yẹn lẹ́sẹ̀ máa sọ pé beautiful girl ló fẹ́. You need to jealous of him
very cute guy that every woman will fall for. Kò ń ṣe ní wọ́nranwọ̀nran. Lórí ọ̀rọ̀ náà sì tí wọ́n sọ pé kò kill bẹ́ẹ̀ jẹ́ ni wọ́n sọ pé wọ́n kò handsome. Àwọn kan wà tọkùnrin láti sọ pé yes tọkùnrin máa sọ pé no ìyẹn tó fi mú ọkùnrin kò ṣe cuteness handsome nìkan ló fi mú ọkùnrin àwọn kan wà sọ pé ọkùnrin ẹ̀gbin lélẹ̀ ìdọ̀tí lélẹ̀ nígbà tí wọ́n ọkùnrin bá lajú sílẹ̀ àbò tẹ̀lé ìyàwó lọ sílé ẹjọ́ pé kí ni pé ọyàn ìyàwó ẹ̀ ó ń lọ kiri lórí ayélujára ọkùnrin tó gbọ́n ọkùnrin tó dúró ọkùnrin tó wà òkè àsọ̀npa bí handsome àbò ugly ọkùnrin tó ń pè lọ́kùnrin tó lẹ́nu tó dúndú ọkùnrin tí kò yẹ pé bẹ́ẹ̀ obìnrin ló fún lóúnjẹ àbóbìnrin threatening life ẹ̀ àbí tó pé obìnrin ṣèwé fún àbí wọ́n ti gbẹ̀wù lọ́wọ́ ẹ̀ wọ́n ti lórí wọ́n ti forí ẹ̀ tó abẹ́ odó wọ́n ti forí ẹ̀ wọ́n ti fi gún odó ó yẹ kọ́kùnrin máa béèrè lọ́wọ́ obìnrin yẹn àbí ìyàwó mẹ́ pé wá báwo ni ọyàn ṣe dé ta náà àbí báwo ni ọyàn ṣe dọ́wọ́ bọ̀bọ́ yìí náà ó yẹ kọ́kùnrin kọ́kọ́ máa béèrè ni pé báwo ni ọyàn ṣe dé bẹ̀ ni ọkùnrin kan tó pè lọ́kùnrin nìyẹn o so ó lè sọ lórí yẹn kó wọ́n máa sọ̀rọ̀ jealous but ó fine ó ugly yẹn kọ́ ni everybody fine in their own skin everybody handsome in their own skin ni aláì ń ṣojú àwọn ọmọ mi aláì DKY ó handsome gan aláì ó lé ọmọ ọmọdé dùn ó ìṣẹ̀lẹ̀jọ́ gbẹ̀wò dání handsome. everybody were referring back you are referring back wípé ṣé kò mọ àṣemáṣe state of ṣe what of. Look at the way Tokunbo is talking ẹ bó ṣe ń sọ̀rọ̀ Tokunbo analysis ó lè wà defensive of Dorcas ó lè ń dọ́gbọ́n fi bẹ̀yìn analysis tó rọjọ́ wájú ó láwọn kan sọ wípé ṣé kò máa ṣe má ṣe tíyàwó ẹ̀ ṣe ni so Tokunbo ìwọ náà recognize pé ọmọ Èṣù of London ó ṣàṣemáṣe so ìwọ náà recognize it. Are you recognizing that from your statement? So you will not recognize pé yes, this girl, she did àṣemáṣe according to you. One what of wọ́n fẹ́ find solution sí marriage wọn kó work manipulation. Ìjà wà ní àsìkò yẹn. Ìjà wà lásìkò yẹn. So tíjà bá ti wà lásìkò yẹn. So you are saying to Tokunbo, what you are saying to us that pé tí ọkọ àti ìyàwó bá ní differences nínú ilé tó bá ní argument it is okay fún ìyàwó kó máa lọ fi ọyàn ránṣẹ́ sọ́kùnrin mi it is okay kó ọkùnrin máa lọ dóbò mi ẹ̀dẹ̀ ẹ̀gẹ́sì kan tí Yinka TNT ń sọ tí ọkọ àti ìyàwó bá ní issue so then it's okay kí ìyàwó máa ṣe sábà fucking is that what you are encouraging us role model Àṣàbí Fóyèké ọmọ Fóyèké that is what she telling you ẹ̀yin ọmọ ìwé tẹ́yà tí ọkọ yín bá ti ní wàhálà onúlé ẹ lọ máa fọkọ okó àtòbóyín ọyàn ẹ máa fi ránṣẹ́ lórí cyber kò tí Tokunbo sọ nìyẹn o. So what of if the relationship is on and off just like me now. Ẹni tó lóun la wóhun fomi lò mí ìbá gbé fọdún kan rí. It's on and off relationship. On and off. With 3 months tá bá wà together a kó jáde ní 3 times. And I'm not legally bounded to him. Why Dorcas is not legally bounded to his husband? Only Dorcas were legal. Real quick. To get better bamboo building, be. Ọ̀yà Bísí Kàyàtì